mo kì í káàbọ̀ sí Ajaabale ìròyìn amúlúdùn mẹ́wàá láti orí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n dìde láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí 50 ọdún pẹ̀lú àgbà nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pàápàá ní ẹ̀ka tí ó kówó ní iléeṣẹ́ Virtual Media Network ìyẹn Ogbeni Ṣèyí Aderibigbe. Àwọn ènìyàn ni wọ́n mọrírì iṣẹ́ takuntakun tí ọkùnrin yìí ti ṣe nínú ìlú, nínú ìjọ, ní iléeṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjọ́ orin, ọjọ́ ayọ̀ gbáà ni ọjọ́ náà jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń sọ rere nípa arákùnrin Ṣèyí Aderibigbe. Ọ̀gá àgbà ní iléeṣẹ́ tẹlifíṣọ̀n Orisun Fẹ́mi Aderibigbe pẹ̀lú kò gbẹ̀yìn láti gbé oríyìn fún iṣẹ́ takuntakun tí Ṣèyí Aderibigbe ń ṣe. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn tún jó pẹ̀lú bí Madiva ti ń sọ kọ̀ǹgọ́ sílù. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. tí wọ́n gbójú lé kì í ṣe ènìyàn tẹ̀. tí ó fi ṣègbè láyé ìyọ̀rọ̀ jẹ́. ọmọ lọ́jọ́ ìbí tó dúpẹ́ lọ ṣàkàgbọ́ lẹ́nu mi ẹ̀. tí ó fi ṣègbè láyé ìyọ̀rọ̀ jẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìgbóríyìn àti ìmọrírì ló ti lọ sọ́dọ̀ gbajúgbajà òṣèré olùdarí eré ìyẹn Marigold bí ó ti parí ètò rẹ̀ ọlọ́dọọdún tí ṣe eré orí ìtàgé tó sì pe àkọlé tọdún yìí ní Lísàbí Agbòǹgbò Àkàlà níbi tí ó ti lò ju 100 àwọn òṣèré tí wọ́n kópa nínú rẹ̀ lọ. Ó sọ wípé ó jẹ́ ìpinnu òun láti máa rú ẹ̀bùn àwọn ènìyàn sókè lójúnà láti lè jẹ́ kí wọ́n máa ṣe dáadáa nínú gbogbo tí wọ́n bá ń ṣe. Léyìí tó mú kí òun máa tẹ́ pẹpẹ ètò eré orí ìtàgé ní ọdọọdún láti fi kó àwọn ènìyàn lọ́gbọ́n àti láti sọ nípa ìtàn àti ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ káàrọ̀ oòjíire. Ọjọ́ ayọ̀ gbáà ni ọjọ́ náà jẹ́ bí Ṣògorẹ́nìkejì ti ń fi ọ̀rọ̀ wá àwọn ènìyàn lẹ́nu wò. Ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. Mo discover pé àwọn èèyàn wọn ò mọ ìtàn ìlú wa. Ẹ máa rọ́mọ Yorùbá mi tí ò mọ, kò lè sọ̀rọ̀ ìtàn Mọ́remí, kò lè sọ̀rọ̀ tọ́. Ẹ mọ àwọn tó yẹ pé wọ́n jẹ́ èèyàn pàtàkì nínú ìjìnlẹ̀, nínú ìrìn àjò ìlú àṣà àti ṣe wa. Tá bá wo stage performance yẹn rí pé gbọ́ngbọ́n kan ṣe àtàtò iyọ̀ dùn. Ó wà very authentic. Ó máa ń jẹ́ kí gbogbo àwọn èèyàn tó wo eré orí ìtàgé wà lára àwọn èèyàn tó ṣe eré náà. Bẹ́ẹ̀ni. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúgbajà òṣèré Kúnlé Afọ́ọ̀d ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ Olúwa bí gbogbo bí àwọn ènìyàn ti gbárùkù tì lásìkò ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. Kúnlé Afọ́ọ̀d tó ṣe àfihàn fọ́nrán fídíò lásìkò tó lọ sí ilé Olúwa lọ dúpẹ́ lẹ́yìn ètò ayẹyẹ ọjọ́ ìbí 50 ọdún rẹ̀. Ó ló fi ọpẹ́ púpọ̀ fún Olúwa. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, gbajúgbajà akọrin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ló ti ṣe fọ́nrán oníṣẹ́jú péréte láti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ ọ̀rọ̀ sí ara rẹ̀ wípé ó jẹ́ ohun tó dùn mọ́ òun nínú púpọ̀, ó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n pawọ́pọ̀ láti kí òun lórí ìtàkùn ayélujára. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ti wà lórí ìtàkùn ayélujára léyìí tí àwọn ènìyàn fi ń gbóríyìn fún Tọ́pẹ́ Àlàbí tí wọ́n sì ń kí màmá náà wípé àṣeyé ṣàmọ́dún. Ajaabale ìròyìn mẹ́wàá ní tẹlifíṣọ̀n Orisun sọ wípé ẹ kú ayẹyẹ orí kádùn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúgbajà akọrin ẹ̀mí Mercy Chinwo òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ àkókò ìgbà tó wà nínú oyún fún àwọn ènìyàn kó tó di wípé Olódùmarè sọ ọ́ kalẹ̀ láyọ̀ àti àlàáfíà. Bí a kò bá gbàgbé wípé nínú ọlọ́yìí ni Olódùmarè fi ọmọ tuntun ta ìdílé Mercy Chinwo lọ́rẹ tí àwọn olórin ẹ̀mí àti gbogbo àwọn amúlùdùn sí ìnáwó ìkíni wọn sí. Ní báyìí ó ti fi àwọn fọ́tò ọlọ́kan-ò-jọ̀kan sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti rí nígbà tí ó ń bẹ nínú oyún léè tó mú kí àwọn ènìyàn máa sọ wípé kí Olódùmarè kó wo ọmọ náà kó sì dá a sí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, gbajúgbajà akọrin ẹ̀mí Àdùkẹ́ Gold ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ fún àwọn ènìyàn wípé ó ti balẹ̀ gùdẹ̀ báyìí sí orílẹ̀-èdè Turkey. Bí a kò bá gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ni arábìnrin ọ̀hún kúrò ní orílẹ̀-èdè United Kingdom bí ó ti ń tọ ìlú lẹ́sẹẹsẹ lórílẹ̀-èdè náà láti máa ṣiṣẹ́ ìrìjú rẹ̀ èyí tí Olódùmarè pè sí. Léyìí tó sì sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí wípé òun ti kúrò lórílẹ̀-èdè United Kingdom, òun tún balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Turkey láti ṣiṣẹ́ ìránṣẹ́ èyí tí Ọlọ́run pè òun sí. Ọ̀pọ̀ ọ̀rọ̀ ìkíni ọlọ́kan-ò-jọ̀kan ló ti lọ sọ́dọ̀ gbajúgbajà akọrin ẹ̀mí Àdùkẹ́ Gold wípé bó o ti lọ re náà ló padà láyọ̀. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbogbo àdúrà àwọn òbí ni wípé kí àwọn jẹun ọmọ ní ilé ayé léyìí tó sì ṣẹ mọ́ ìyá tó bí gbajúgbajà òǹtajà ẹ̀mí èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ìyá Fẹ́rànmi Spiritual Empire. Lára bí arábìnrin ọ̀hún Fẹ́rànmi Empire ti kọ́ ilé tuntun fún ìyá rẹ̀ tó sì ra ọkọ̀ bọ̀gìnì sí pẹ̀lú. Ó sọ lórí ìtàkùn ayélujára
ayélujára rẹ̀ bí ó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa àti gbogbo àwọn ènìyàn tí Olódùmarè lù láti súgbà rẹ̀ lásìkò tó ń kọ́ ilé náà pàápàá jùlọ ọkọ rẹ̀. Ó sọ wípé ó ti pẹ́ tó ti wà nínú ọkàn òun láti fi ilé tuntun àti ọkọ̀ tuntun ya ìyá òun lẹ́nu ní tó ń sì ti bẹ̀rẹ̀ ilé kíkọ́ náà tó ń pa parí rẹ̀ láyọ̀. Ọjọ́ ayọ̀ gbáà ni ọjọ́ náà jẹ́ bí ó ti ṣe àfihàn ilé ọ̀hún àti ọkọ̀ èyí tó kọ́ tó sì rà fún ìyá rẹ̀ lórí ìtàkùn ayélujára lè tó mú kí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa sọ fún wípé kí Olódùmarè jẹ́ kí ìyá náà pẹ́ láti jẹun ọmọ jù bẹ́ẹ̀ lọ. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. Olúwa nánú rẹ̀ ó sì fẹ́ ládàá mi sí gbogbo ìyọ̀lá ló yẹ Olúwa. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà amọ̀kòkò ni Kẹ́mi Olúgbadé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Cherry Clay. Òun ló ti gba ẹ̀bùn kóríyá láti ọwọ́ Ayeye Amira Bẹẹni èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣe àtìlẹ́yìn fún àwọn ènìyàn tí wọ́n ń ṣe dáradára lórí ìtàkùn ayélujára. Arábìnrin Kẹ́mi Olúgbadé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ayeye Amira Bẹẹni wípé ó ṣe púpọ̀ fún ìfẹ́ àti ìkẹ́ tó ní sóhun pàápàá láti wá síbi tó ti ń ṣiṣẹ́ tó sì fi owó rọ̀gùnrọ̀gùn ta òun lọ́rẹ. Ẹ wò díẹ̀ nínú ẹ̀. This is my own little way of supporting you and telling you that continue what you're doing. We are impressed and we'll keep supporting you. Please support her, patronize her. I really appreciate it. Thank you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti oníròyìn orí ayélujára ni Very Dark Man. Ó ló ti ń fi ìkọminú rẹ̀ hàn lórí ayélujára wípé kí la fẹ́ fi táyé lọ́rùn wípé ẹ̀yin lẹ̀ ń bú òun wípé onídọ̀tí lòun àti wípé sálúbàtà lòun máa ń wọ̀ káàkiri òun ò tún láṣọ lọ́rùn wípé kí Davido ràn òun lọ́wọ́ lè tó ru Davido sókè láti pe òun wá sí ìlú Èkó tó sì ṣe òun dáradára. Nísinsìnyí ẹ tún ti bẹ̀rẹ̀ sí ní bú òun wípé alátẹnujẹ lòun ìrànlọ́wọ́ lòun wá káàkiri. Ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí la fẹ́ fi táyé lọ́rùn gan-an. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. See in the track, look at his dirty shoe, dirty slippers. Davido na him friend, Davido no fit help am. Tunde nurse na him guy, Tunde nurse no fit help am. I go Lagos, I go chop life. These same people again start to dey vex say Davido call me. No be una push me go meet am. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àwọn olólùfẹ́ gbajúgbajà Mercy Aigbe Adeoti ó ní wọ́n ti kan sára sí tí wọ́n sì ń pè ní ọlọ́wọ́ àsè ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣọkọ yọkọ̀tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ìtàkùn ayélujára rẹ̀. Èyí wáyé bí gbajúgbajà òṣèré ni Mercy Aigbe ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti pèsè oúnjẹ òwúrọ̀ èyí tó ń ṣe mọ́ínmọ́ín tó sì pọ́n mọ́ínmọ́ín ọ̀hún nínú ewé. Ó sọ gbogbo rẹ̀ lẹ́sẹẹsẹ títí mọ́ínmọ́ín ọ̀hún fi jiná tó fi di jíjẹ lè tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ tí wọ́n sì sọ wípé ohun tí Mercy Aigbe ṣe yìí àwọn kò lè ṣe é nítorí wípé ó pọn mọ́mọ́ sínú ewé kò sì jò dànù. Dájúdájú ọlọ́wọ́ àsè gbáà ni. Ẹ wò. Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá wá fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó lọ ẹ jẹ́ kí a máa rántí wípé má ṣe sọkún nítorí ẹni tó fi ọ́ sílẹ̀ ó fún ọ láyè láti wá ẹlòmíràn tó sàn jù lọ ni. Àjùwà ṣe ó dàbọ̀.